مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء. àwọn ọmọ bàbá ni wọ́n ní àyà yìí. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة. bàbá àgbà táwọn kẹlẹ̀ yìí. كم من كلمة طيبة خرجت من فيه. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة. الفم الطيب تخرج منه الكلمة طيبة. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة. ẹnu tí kìí ṣe ẹnu ọtí. كلمة طيبة. ẹnu tó jásí pé kìí ṣe nǹkan míì ju kó máa dákọ̀ Ọlọ́run lọ. كلمة طيبة. ẹnu yẹn ló wá fi ń bá ọba tó dáwọ́ sọ̀rọ̀ pé àwọn ọmọ tó bá bù mí ṣe wọ́n lárí dunú ọmọ. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة. gbogbo wọn bímọ tó fẹ́ kí ọmọ yẹn rí bí àwọn bàbá ti rí àníyàn rẹ ni kò wo. كلمة طيبة. كشجرة طيبة أصلها ثابت. هذا أصلكم الثابت. أصلها ثابت وفرعها في السماء. bàbá yẹn á sínú gbogbo àwọn tí bá ń jáde lára wọn ní fáríwù gbogbo àwọn fáríwù yìí fi sàmà ẹ̀wọ̀n ṣéèkì wa Abdulrahman وما ثابت ẹ̀wọ̀n ẹnjìníà wa Abdullah وفرعها في السماء. ẹ̀wọ̀n ṣéèkì wa Ibrahim أصلها ثابت ẹ̀wọ̀n ṣéèkì wa Muhammadu Awwal وفرعها في السماء. gbogbo yìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. الحمد لله. bàbá ni mo fi kí gbogbo kalẹ̀ pátá ìfẹ́ gbàsìkò bàbá wa fa ńlá tó tẹ̀ mí níṣẹ́ kan. الله خيرته. bí ẹ bá ṣe pé àwọn ọmọ ẹ̀sìn ayaba ti yà ni ó yẹ ká kọ́kọ́ lọ lè jíṣẹ́ wọn náà. àmọ́ ṣẹ́gun wa Ibrahim gbàdúrà bàbá wa kéwú lérè bàbá lókè odò bàbá lókè odò tó bá já sí pé bàbá àfa ńlá bá gbọ́ pé ọ̀dọ́ wọn ni wọn àwọn tó yẹ kó wà lọ́dọ̀ wọn lẹ́nu. Inshallah. bàbá wa máa sọ fún wa pé ẹ mọ̀ dédé mọ̀ lọ́wọ́ mo fi wọ́n kí gbogbo àwọn àfa ẹ dákun àsìkò ni. ṣẹ́gun wa Ibrahim mo kí yín púpọ̀ ní tí mo palẹ̀ mọ́ wá kọjá díẹ̀ amọ̀lẹ̀ wá tó láàyè sáwọn ẹ̀. Inshallah. ọlọ́run kì í ju bí mo ti lérò bí mo fẹ́ kì í lọ. Àmín. mo fi kí mo kó kalẹ̀ pátá gbogbo àwọn ìyá wa lásàlátù mo ní pé gbogbo nǹkan yín ló ṣe déédéé. Ṣẹrẹ́gì. ìbọrùn yín ṣe rẹ́gí Sọ. aṣọ yín ṣe rẹ́gí Bàtà. owó débẹ̀ òní. Allah. ìmúra yín ṣe rẹ́gí ó wá kù síbi nǹkan ẹyọ kan tí mi ò rí lára yín kí lè dájú ẹ̀ bẹ́ẹ̀ sí wọn kán rí wọn. Ojú wọn náà ṣẹrẹ́gì bàbá. òkè wọn ló ń jẹ́ àwọn lọ́wọ́ fẹ́ rí ni. àbá àdàkùn jẹ́ kí wọ́n rí ni. àsìkò tí wọ́n rí wọn náà ń bọ̀. àsìkò méjì làsìkò ẹ̀dá bàbá. ọ̀tọ̀ nígbà téèyàn bá wà ní wà léèlì ìzáyẹ̀ gìṣà wọ́n dààmú ara ẹ̀. àsìkò tó wà nìyẹn mọ́ ni wọ́n rí ọ mọ́ ni wọ́n gbé ọ òun ló wà léèlì bọ̀ ni. tó bá di wọ́n ní hàárì ìzáyàtàjà ńlá tó wà ní kọ̀rọ̀ olè wọ́n gbé ọ jáde. Allah. Wait for your time. a ti fìgbà kan wà tá a máa ń fi gbogbo Sunday sùn. Allah. àwọn alásàlátù Ibrahim àwọn náà ni wọ́n pè wá mọ́ wá ní gbogbo òmúra wọn. àwọn náà mẹ́rin bàbá gbọ́dọ̀ tóbi ni. Allahu akbar. bí múra yín ti ṣe rẹ́gí ó wá kù síbi ọkàn yín. Allah. àwọn èèyàn máa ká ń kó aṣọ ṣọ́kàn yín papọ̀. Allah. àwọn èèyàn máa ká ń kó ìborùn pé ìborùn kọ́lọ̀ kan náà ni ajá mú ṣé kọ́lọ̀ kan náà lọ́kàn yín. Allah. ẹ jẹ́ kọ́kọ́ yín jẹ́ white colour kó má jẹ́ black colour. Kai. ibi àníyàn lọ́wọ́ kó wá kù sí bẹ́ẹ̀ ti dó yìí ẹ̀dúró wámúwámú ẹ̀dúró déédéé.
ẹ pàdé táwọn mi sọ pé yára mo fẹ́ mọ fòye jankan dì í àníyàn ẹlòmíì ló dọ̀tí ló wá rò pé wọ́n ń ṣe òun ẹnìkan ò ṣe ọ́ ìwọ ló ń ṣe ra rẹ̀ ẹnìkan ò ṣe ọ́ ẹnìkan ò ṣe ọ́ àníyàn rẹ ní ìdààmú rẹ ẹnìkan ò ṣe ọ́ ẹ̀mí rẹ ní ìdààmú rẹ ẹnìkan ò ṣe ọ́ àníyàn rẹ ní ìdààmú ẹ báníyàn rẹ bá ti da gbogbo tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ó mọ̀ dá. Alhaja wa Surura mo kí wọn. Jadina Surura wa Jadina Surura. Nígbà tó wá ṣe part 2. Bàbá láàrin ìṣẹ́jú péréte mẹ́sẹ̀gì ni mo fẹ́ pass. Inshallah. Ọ̀pọ̀lọpọ̀ Ramadan 2024 ọ̀pọ̀lọpọ̀ ni òní ní ládàá. Èyí tá ń gbà lọ yìí tó bá yẹ sí pé bá a ti bẹ̀rẹ̀ yín náà lábàdá yìí láti parí ẹ̀ òun fẹ́ bí padú lásán ní àfikọ́ tají. Ọ̀ ń ṣàìsùn lásán ní àfikọ́ tají Ànábì kìlọ̀ fún wa àmàlágídíra ló máa Ànábì. Sallallahu alayhi wa sallam. Ànábì ní àṣìyàmù junnatun asiyamu junnatun. Àwẹ̀ tá ń gbà yìí ó fẹ́ ṣọ́ wa kúrò níbi gbogbo ibi tí bá ń jẹ́ ìran radarada yá. Asiyamu junnatun. Alijunna alwiqaya. Siyamu junnatun. Fa idha kana yawmu sawmi ahadikum fala yarfuth. Ẹ dákun ṣé bá Nábì ní ń bá wa sọ̀rọ̀ yìí. Tábà ti wà nú àwẹ̀ jìnnà sóbìnrin rẹ lọ́sàn-án àwẹ̀ láàárọ̀ àwẹ̀ wọ́n bá dalí ẹsẹ̀ ń dẹ́gbà sí. Wala yaskhab. Ẹ má jà ẹ má mọ̀ gbára yìí ẹ má mọ̀ lálàsí ara yìí ìjà la fi bẹ̀rẹ̀ Ramadan. Allah. Wala yaskhab. Láwọn àfáà ìjà ló fi bẹ̀rẹ̀ àwọn àfáà àtàfẹ́ gbọ́tẹ̀ sí ìrẹ́nu wọn náà lò. Wala yaskhab. La yaskhab ẹ má pariwo mọ́ra yìí. La yaskhab. Bàbá má para kẹ́lìmọ̀ kẹ́lẹ́ méjì. Fa in sabbahu ahadun aw shatamahu. Bàbá àti rí gbogbo ohun yẹn lọ́mọ àdìsí nǹkan kan ò sí ọ́ gbádùn èsè síkìlà o orí òfò ẹ̀dọ̀ ojú ẹsẹ̀ oró ọ̀rọ̀ pé ẹlọ́wà bìdá síkọ́ o. Ànábìrin bẹ́ẹ̀ nìkan bá wá kọ́ nínú Ramadan tí ń bú ọ. Aw shatamahu. Tí ń fi ọ́ wé ń tọ́lọ́wọ́ ọba òpè ọ́. Falyaqul inni sa'imun. Má fèsì fún má bú padà. Ẹ̀yin oní kọ́mẹ́ǹtì sọ nínú Ramadan àánú rẹ̀ ṣe mí ó jẹ́ máa jẹun lọ. Falyaqul inni sa'imun. Nígbà ó ka kọ́mẹ́ǹtì lásán pé ọ̀dẹ̀ wọ́n ti kọ́lẹ̀ fún ọ. Àyípadàbalẹ̀ ayé àlìkáàtìbù máa tẹ̀kìtúbù mọ̀kìtúbù. Mọ̀kìtúbù ní àlẹ́gà. waj'al al-maktuba khayran. Bọ̀wọ̀ máa ń dùn ní àlẹ́gà. limla yakunu kọ̀mẹ̀ntìkà khayran. Yẹ̀kúlì ní sa'imun. Bọ́ọ̀ bá lè kọ́mẹ́ǹtì dáadáa mọ́ pọ̀ kankan mọ́ jẹ́ kí wọ́n báwẹ̀ rẹ jẹ́. Ẹ̀wọ̀n tí ọ̀rọ̀ mufti kò ṣe mufti ń dálẹ̀. Àwọn èèyàn wá gbà pé pínú àwẹ̀ láwà. Ó wá yà mí lẹ́nu pé mufti táwọn ẹni ìṣáájú ń sá fún. Tí wọ́n gbé fátíwá lè bá wọn pé bá wa dájọ́ yìí tòun bí wọ́n ti mọ̀ ọ́ tó wọ́n yẹn lọ lè bá lámọ́ yín. Ó ń sá fún fátíwá làwọn ń dùn yìí. Gbogbo àwa tá à ń fẹ́ mufti oyè tó dáa ni àbádánwò bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Allah. Bàbá wo àdánwò bẹ̀ ó ju táìtù yẹn lọ. Hubbu riyasati. Hubbu riyasati. Bá a ti ń bọ̀ nu mọ́tò bẹ́ẹ̀ yìí náà ti kọ́ rẹ̀ mí náà sáré ń wọ ẹsẹ̀ méjèèjì. Hubbu riyasati. Lórí pé a fẹ́ jẹ mufti àjẹ mufti. Fi fatiwa yufarriquna. Lórí ìtani mufti gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ti ń pín wa yẹlẹyẹlẹ báyìí o. Hubbu riyasati. Fi fatiwa yufarriquna. Àwọn mufti ó tún wá fẹ́ da sáfúnà àwa mùsùlùmí ó fẹ́ dàrú. Yá lè tàbí Kó fa abalẹ̀ kò tó tẹ́lẹ̀ náà. Ó ti dàrú tẹ́lẹ̀ náà. Ọ̀rọ̀ mufti tó wá dé. Ó tún wá di pé ó fẹ́ fọ́ wa ká pátápátá àdáwà yẹn tó wá lágbára sí.
kí la gbé kí la jù tábẹ́ mọ pàtó ṣe kàá dàrú. Bùrí Ásàtì. ṣé lórí ọ̀rọ̀ mufti yìí náà. Fìlìfàtì wá yóò fá eríkù náà. Tó bá sọ̀rọ̀ sí àáfàá mi tó wà láyé kì í sábà ta mí lọ́rẹ bí ẹni tó ti lọ. Fìlìfàtì wá yóò fá eríkù náà. Ká máa lọ sí Àsíà rí wọn gbà wọ́n bákan ni wọ́n ṣe àpàtàn wọn inú yóò bàjẹ́ nídìí ẹnu Ramadan. Fìlìfàtì wá yóò fá eríkù náà. Àwọn bàbá wa àwa ọmọ inú ọmọ bùyín sùúrù pé ẹ bá mọ pàtàn tí ó tún dá wàhálà lẹ. Fìlìfàtì wá yóò fá eríkù náà. Tẹ́fẹ́ máa jáde Ramadan tẹ́fẹ́ máa ju kú ọ̀rọ̀. Ẹgbọ́n tí ànẹ́bí sọ fún arákùnrin kan tó ní ànẹ́bí àwùsíìnì. Àwùsí ànẹ́bí ṣe wáàsí fún mi ní ṣókí. Àwùsíìnì. Ànẹ́bí ní làtẹ́gìdì. Látẹ̀gọ̀dọ̀. Má fa wàhálà. Látẹ̀gọ̀dọ̀. Má bínú. Fàrọ̀tẹ̀tẹ̀mí ọ́. Fàrọ̀tẹ̀tẹ̀mí ọ́. Ẹ bàbá wa ẹ ti ń bínú Ramadan lè wà. Látẹ̀gọ̀dọ̀. Inú wa ń ká mi lára ni pé gbogbo àwọn tí wọ́n fa tí wọ́n lọ́lé kí àwọn ẹ̀wọ̀n ń lọ dáadáa ẹ̀yin àfa onítẹ̀bùsí ilẹ̀ làwọn ẹ̀yin wá tí wọ́n ní ó ti ń yege. Wọ́n náà wọ́n fọ́núwà kó o jẹ́ kó rí rẹ pé kó o mójútó pé ọgbọ̀n ọjọ́ ìbò ni ò ti ní wà wasted. Ẹ wo ìmáàmù Darul Hijra Imam Malik. Èèyàn mélòó nú àwọn àfọ oníbísítọ́lẹ̀ dàbí àwọn bàbá àtàná. Ẹ̀yin bẹ̀rù àti sọ pé mi ò mọ nǹkan yìí àwọn tó wọ́n tíjú àti sọ pé àwọn ò mọ̀. Kana rubbama yas'alu an khamsina mas'alatan. Wọ́n máa bèrè 50 abẹ́rẹ́ lọ́wọ́ ẹlòmíì. Fala yujibu fi wahidatan minha. Èyí dáwọ̀ èèyàn kan bẹ̀. Wa kana yaqulu. Wọ́n máa sọ pé. Man ajaba fi mas'alatin. Ẹ dákun ìbéèrè kan ni wọ́n béèrè yìí ta ni ó dá wọn lóhùn. Sábà kó sá púpọ̀ tó fi nù. Fayambagi min qabli an yujiba fiha. Ó rọrùn kó tó lè dáhùn lórí ìbéèrè tí wọ́n bí. An yurida nafsahu ala al-jannati wan-nar. Wọ́n kọ́kọ́ gbà yí pé ilé kan bẹ àlìjánà ni òró kó tó dájọ́ o. Wa kayfa Ilé kan bẹ iná ni ọ̀pọ̀lọpọ̀ àlùmùtúnà ni wọ́n pọ̀ lùnà. Oyè fún àdìkọ́ ni mufti oyè tó yẹ ká máa pè é tó lè dákun ẹ̀yọ̀ ń dá mi. Ìdájọ́ ẹ̀sìn bí bá ń ṣẹlẹ̀ bọ́ọ̀ bá dá sí wàhálà bọ́ bá ń ṣẹlẹ̀ tọ́ ọ bá dá sí lọ́nà tí ò bá tọ́lọ́hún mu fìtínà méjì ló gbà dá sí inú kó dá sí pé bọ́rọ̀ ti rí ni aláàdó ìlìkìtàbí wa sunna ó dá sí náà nù tó o bá wá mọ ohun tó sọ ó gbọ́dọ̀ dákẹ́ àfi kó o tún jáde sọ yí pé làárìrì èmi ò mọ̀ máa kọ́ oníkà muftiya ṣé gbogbo ohun tó wá ṣẹlẹ̀ lọ dá sí ṣẹlẹ̀ ni tí wọ́n fi joyè mufti tí ò ṣe fatuwa ó lálàáfíà jùwọ́ tá a ti lébẹ̀lì ẹ pé mufti lọ ni ọ́. Kò jẹ́ kó dìjà kò jẹ́ kó fa wàhálà àìmọ̀ ẹ̀dánwò tó wà ń bẹ̀ lálẹ́ kìyàmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlìmùfúnà nínú àwọn tídájọ́ wọn lé àwọn adájọ́ ayé jẹ́ kan. Jàlè tàtàrífù máa fi àmìnal khatari. Tàtàrífù máa fi ya mufti. يا ليتك تعرف من في الفتوى من الخطر. يا ليت تعرف ما فيها من الخطر. Àwọn dáadáa ni bẹ́ẹ̀ wàhálà náà là ń wá síra wa lọ́rùn. يا ليت تعرف ما فيها من الخطر. Àwọn sọ́lá tó bá dé fatiwa tó lọ Sheikh Abdulrahman yóò lọ lè bá Sheikh Ibrahim. Ó máa ń bọ̀ ó wò pé bóun mo ti fẹ́ sọ tí ó wàá fákọ̀ tọ́lọ́hùn tànẹ́bì. Ẹ̀rù máa ń bà wọ́n láti dá fatiwa. Ẹ̀rù máa ń bà wọ́n kí wọ́n pè wọ́n ní mufti òun làwọn wá ara kankan mọ́ ni à ń fa wàhálà yìí fa. ويشتم البعض بعضا إنه أسف. Mufti ìlú rẹ̀ ó tún lálàáfíà àdúgbò jẹ mufti gbogbo ìlú lọ. ويشتم البعض بعضا. Torí pé àdánwò rẹ kò ní kọjá àdánwò ìlú rẹ̀. Ẹni tó fi jẹ mufti Èkó ọ̀rọ̀ àwọn ará Èkó nìkan ló wà lọ́rùn ẹ̀. Ọwọ́ àtọ́ pé mufti gbogbo ilẹ̀ yóò bá gbogbo àdánwò fatiwa ilẹ̀ yóò bá ti dọ̀rọ̀ ẹ̀. Kullukum ra'in wa kullukum mas'ulun عن رعيته. سبحان ربك رب العزة عما يصفون.